MC Olúọmọ ẹ̀yin èèyàn MC Olúọmọ tún ti bẹ̀rẹ̀ o. Ohun tó wá máa ń sún mi inú ọ̀rọ̀ MC Olúọmọ ni pé a ní ẹ má ẹ̀kẹ́yàn kankan gbọ́ kò possible. MC Olúọmọ tún ti bẹ̀rẹ̀ o. Ogun májà gbọ́ yìí náà ní nǹkan. Ogun májà gbọ́ yìí náà ní nǹkan. MC Olúọmọ á ṣe nǹkan á ṣẹnu múrí á ní kọ́ má jẹun gbọ́. Kọ́dẹ̀ wá kẹ́yìn kòbókò. Ṣé dáa kéèyàn dọ́run kọ́ kó ń kòbókò? Kọ́ ni ó bo àṣírí tí ò yẹ kó bò síta. Ṣé dáa kán kóyàn kòbókò? Èyàn máa ṣerú eléyìí ẹ ní kán má ta àṣírí síta. Irú àṣírí wo náà ní tú síta? Ẹ wá gbé àṣírí MC Olúọmọ ohun tẹ́ MC ṣe tó ní káàbò mọ́lẹ̀ ẹ gbà wá o. Torí ẹ̀ tí n bá rí àwọn chairman àwọn ní union yẹn tí n bá rí wọn most of àwọn tó ń ṣe unionism dáadáa tó ń ṣe kiri títí àwọn national union àwọn kìíní most of them èyí tó dájú ju ọ̀ṣẹ́ lọ ló pọ̀ jù ẹni àwọn tẹ̀yìn ẹ̀ ni wọ́n kọ́ lẹ́ máa rí wọ́n máa kó tẹ́ẹ̀lì jọ̀rọ̀jọ̀rọ̀ kọ́ gbogbo ẹ̀ jọ̀rọ̀jọ̀rọ̀. Ẹ wá ní ká máa sọ ẹ ní ká dákẹ́. Èmi ti sọ eléyìí náà ọlọ́pàá tẹ́ bá máa wá fi mú mi ẹ wá fi gbé mi torí tẹ́mi bá nọṣẹ́ yín sí gbòòrò kò ń ṣe pé tí n bá nọṣẹ́ yín onímọ́tò sí gbòòrò wà láwọn máa rún ilé ẹ̀ kọ̀ọ̀kan ní ẹ̀ nílé rìn. MC Olúọmọ tún ti bẹ̀rẹ̀ MC Olúọmọ. Ẹ kú dédé wòye ẹ̀yin wa sí kí kábọ̀ sórí channel Bello Space TV. MC Olúọmọ tún ti bẹ̀rẹ̀ yín èèyàn ọmọ bá ní mọ́ lọ pé bó ṣe rí bó ṣe rí rè o. Alhaji MC Olúọmọ ò lágbé wá sí orí channel wa. Madam Ọbánlá ló ní àwọn ní àṣírí tí wọ́n fẹ́ tú nípa MC Olúọmọ. So tẹ́bẹ̀ ṣe mọ̀ pé Madam Ọbánlá jẹ́ agbẹnusọ fún Alhaji MC Olúọmọ nípa ọ̀rọ̀ òṣèlú lórí social media. So tẹ́ bá ti ń gbọ́ ẹjọ́ ẹ má gbàgbé kẹ́ bá wa subscribe kẹ́ bá wa like kẹ́ bá wa comment ẹ ṣeun. Kò possible. Èyí ò ní gbọ́ ẹ pariwo MC Olúọmọ lórí ẹ̀yin èèyàn ẹ bá mi pariwo eléyìí fún gbogbo ayé o. Lórí social media yìí táwọn èèyàn bá nídìí help wọ́n máa bọ́ síta wọ́n máa pariwo ẹ ràn wá lọ́wọ́ ẹ rí pé mi náà gbé ti ṣọ́ọ̀ṣì mi síta ẹ rí pé mo gbé síta torí a máa pariwo pé kìnnà àwọn èèyàn máa dìrọ̀ mọ́ra wọn pé ẹjọ́ ẹ bá wa ṣe ẹ jẹ́ ìsọ nǹkan tí mo rí fún yín lórí social media. MC Olúọmọ tún ti bẹ̀rẹ̀ o. Ogun májà gbọ́ yìí náà ní nǹkan. Ogun májà gbọ́ yìí náà ní nǹkan. MC Olúọmọ á ṣe nǹkan á ṣẹnu múrí á ní kọ́ má jẹun gbọ́. Èwo etí méjì ò gbọdọ̀ gbé etí 1 million máa gbọ́ eléyìí ẹ̀yin yẹn bá mi share ẹ̀. Mo rí story kan ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o. December tó ń bọ̀ wá yìí ní òpin 40 ọdún 40 years tí mi ò tí ì bímọ kò sí ìkan tí mi ò fẹ́ nu mi jẹ tán wọ́n ti lù mí jìbìtì ara wọ́n ti lù mí jìbìtì owó torí pé kí n lè bá bímọ náà ní èsì tí ìrọmọ náà tí mo tọrọ mọ. Ẹ wá gbá ṣírí MC o. Gbogbo eré mi ló ti ewu bákan náà ni mo ṣì wà. Ẹ bá ń pèrò sọ pé ẹ wá gbóhun tẹ́ MC ṣe o. Ló pé ọdún 11 tí mo ti wà nínú òkùnkùn ayé 11 years péyàn wọlé tá ń wọlé ni mí mímọ̀ sọ pé ta nu ni ètò ọlọ́run bá ní kó dá mi lò bọ́kùnrin wọlé bóbìnrin wọlé n dá fèsì èèyàn mọ̀ n dá kankan mọ̀ ó kàn làálẹ̀ ni mi ò rí nǹkan kan mo fọ́ lójú pátápátá mi ò rí nǹkan kan ṣàdédé ni mo sùn ni mo lálàá pé ọmọ ọkọ mi ó bá mi lójú ọ̀tún yìí mo ṣàṣe lálàá nù mo gbà tí èkìtì ìjọ kẹta mi ò rí iná mọ́ ojú pé ojú méjèèjì parẹ́ mi ò rí kankan. Mo sọ wọ́n yà kó pa mí kò wọ́n tí ì pa mí ni wọ́n ní wọ́n máa sọ bẹ́ẹ̀ mọ́ ṣé mo ṣe wọ́n wà ìtẹ́mi lọ́rùn ni kò tó mọ́ kò tó kọ́ ojú tún fọ́ mo sọ bọ́dọ̀ o. Ẹ máa gbọ́ o. Ìyá ìbímọ jẹ mí ìyá ìlọ́kọ jẹ mí.
màmá ẹ má sunkún ewu agbègbè lẹ́kún tí mò ń eléyìí gbé sí. kò tẹ́ mi lọ́rùn ọkàn gba kámú ni. MC tún ti bẹ̀rẹ̀ o gbogbo ọmọ Nàìjíríà. mo mọ dojúkọ bí ìyẹn yẹn mú bí nǹkan kan tó pé ó tún lọ bá mi pe nọ́ọ̀sì ni. tèmi sí aláàánú kan tí ó lómi jẹ́ nínú. ẹ wo bí tí màmá yẹn ń gbé. ilé tí mò ń gbé ó ti di ilé àlàpà ó ti di ilé ahoro èmi nìkan ni mò ń gbé gbogbo inú ilé. tèmi sí aláàánú kan tí ó lómi. tójò bá sì rọ̀ gbogbo eré bẹ́ẹ̀dì mi ẹ bá ra ilé ra méjì tí bí yẹn náà kọ́lọ̀ mi gbogbo eré Sunny bẹ́ẹ̀dì green. báyìí gbogbo ẹ̀ ní omi ò ẹ mọ̀ ra dá sí. kọ́lọ̀ bí irú ilé kó jẹ́ green. tèmi sí aláàánú kan tí ó lómi jẹ́. èmi nìkan ni mò ń gbé ilé tọkùnrin bá jáde tó bá lọ bí ṣe ń bá mi tó ti máa gbẹ ìṣẹ̀lẹ̀ kan náà ní bá wà ní màá fi jẹ fún wọn ṣé bẹ́ẹ̀ máa rí ìlú bá tún wá àtàwọn kọ̀ọ̀kan tó yóò bá tún ní wọ́n tún wá eré bójú ọdún òjò wá yí òjùmọ́ mi bá ti máa láti bójú ọdún kò ní tó ọmọ òun ti dé òjùmọ́ mi kò tí mo wà yóò tẹ́ mi lọ́rùn mo pẹ̀lú bí sọ̀rọ̀ ìṣepọ̀ tó mi ò rẹ́bí mi ò rárá ọmọbìnrin yìí nìkan ni mo rí òní burúburú kọ́mọ̀kẹ́ nìkan mọ̀yàn ọmọbìnrin náà. MC ti bẹ̀rẹ̀ o. ìmọ̀ fún mi lówó àríkẹ́ ìwọ́jà wọ́n á jókòó tì mí lẹ́gbẹ̀ẹ́ báyìí. níṣòro ìṣe tó pọ̀ tó èké náà mi ò rẹ́bí mi ò rárá. Gani tí mo mú mi tọrọ owó nì Gani mo bọ̀ wá à ń la lábà kò síbi náà ti mọ̀ wá ní gbogbo alábà kò síbi náà ti mọ̀ wá lájégúnlẹ̀ kò síbi náà ti mọ̀ wá lẹ́kọ̀ọ́ gbogbo Òdúmọ̀tà Òkè Àárín gbogbo ibi tí mo ti ń tajà tẹ́lẹ̀ gbogbo sáìdì ọ̀nà Jàǹkàrà lọ́hùn ẹlòmí bá rí báyìí yóò mọ̀ sunkún ni pé. orúkọ tèmi ni Àríkẹ́ láti bí ọdún 5 ni mo ti mọ màmá tí mo dẹ̀ ti dúró tì wọ́n. àmọ́ bíi tẹ́ MC ti mú ìyá yìí lọ o MC tún ti mú ìyá oníyà lọ o. tó rí iná wọn á sọra mi di ọmọ wọn mo máa bá wọn fọṣọ wọn bá wọn tún lé ṣe. ẹ mọ̀ pé mi ò kì í parọ́. láti pé tí má ṣiṣẹ́ lọ gan mo máa ń dá sí méjì látara pé mi fẹ́ kán máa wọ MC Olúọmọ. mo máa fi fún wọn lóúnjẹ. kódà àwọn èèyàn máa ń lérò pé màmá yìí ló bí mi ni táwọn èèyàn bá wo fídíò yìí wọ́n yẹ̀ sọ mọ̀ pé ìyá ìkọ́ ló bí mi nǹkan dúró tì wọ́n nítorí bá ṣe wà kò lè jẹ́ kí n fi wọ́n lẹ̀. ṣáànú ìyá yóò ṣe yín. tí wọ́n dẹ̀ tó bímọ wọ́n ní àìsàn kan tó ń dààmú wọn nínú fibroid débi pé wọn ò kí ń rí tọ̀tọ̀ mo ti gbé wọn lọ sí general rí láti gba tara pé wọn ò rí tọ̀tọ̀ yẹn tán la máa ṣe operation fún wọn látara kò sówó lọ́wọ́ wa mo gbé wọn padà wálé èèyàn ọmọ Nàìjíríà ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tá a fi nídìí ìrànlọ́wọ́ èèyàn ọmọ Nàìjíríà ìyá yìí ojú yìí láti fi rí iná ojú yẹn máa ń sán wọn dépò máa ń yọ omi níbẹ̀ yẹn náà a tún lọ sí hospital the same time. MC Olúọmọ o. lójú ni wọn kàn ní ká lọ rọ oògùn ojú tàbádẹ̀ tún ti rà á wálé oṣù míì wọn tún ní ká wá á tún lọ bẹ́ẹ̀ náà ìyẹn ẹlẹ́ẹ̀kẹta ẹ̀dápẹ́ Nàìjíríà ibi tó ń gbé yóò ti dá wóró gbogbo létí wó tán àwọn nìkan náà kò ní gbogbo náà lé. ní gbogbo agboolé ẹ wọlé màmá. tí ó lómi jẹ́ nínú. láti bẹ̀ láti rí owó gbalé fún wọn ẹlẹ́ẹ̀kẹta tó tẹ̀lé sà jíjẹ múmu wọn kó má bàa dín níra mi ìfẹ́ kan lọ́mọ tọrọ bára káàkiri mọ́ ẹ dápẹ́ yẹn ọmọ Nàìjíríà ẹ bá mi síjú àánú wò ìyá ẹ̀. ẹ bá mi ṣí ẹ o MC Olúọmọ tún ti bẹ̀rẹ̀ o MC Olúọmọ ti bẹ̀rẹ̀ o. fẹ́nìkan no Ọlọ́run náà ò fẹ́ bẹ́ẹ̀ bàbá ṣe ní lórí ọpẹ́ láàdù kò tún tọ́ síbẹ̀. mo ń bọ̀ ẹ ní sùúrù. MC Olúọmọ. àáfà tún gbé fọ́tò MC sí o. MC Olúọmọ kí ló dé kí lè tún fẹ́ kọ́lọ́hún ó ṣe fún yín. kò yé mi o kí lè wá káàkiri. kò tiẹ̀ yé wa. I don't even understand you. àwọn ìwà tẹ́ ń wù lẹ́nu jẹ́ mẹ́ta yìí kò yé mi. kò tí ì yé mi náà. tẹ́ bá wá wù àwọn ìwà yìí ẹ mọ̀ wá lọ bẹ gbogbo ẹni tẹ́ ẹ ti wùwà yìí sí ẹ mọ̀ wá lọ bẹ̀ wọ́n ẹ dákun o má jẹ́ kẹ́nìkan gbọ́
a máa gbọ́. àwọn tó bá ti hùwà tá à ń sọ yìí sí ọ̀dọ̀ wọn. ẹ bá wa ṣí à ẹ. ẹ bá wa ṣí à ẹ. ìwọ tó mọ̀ pé o fẹ́ kí káwọn èèyàn gbọ́ wáyé tí wọ́n náà ń wúrú wa. máa wúrú wa báyìí. ẹ wá ń bẹ èmi kí n má jẹ́ káyé ó gbọ́ kí n má lè ṣá ní jẹ́ káyé ó gbọ́. kéré o. kéré o. lónílé lálejò lọ́kùnrin lóbìnrin. kéré o. lọ́mọdé lágbàlagbà kékulé ó gbọ́ kó sọ fún tókó. kálejò ó gbọ́ kó sọ fara lé. kéré o. ẹ bá wa ṣí à ẹ. mo ti bá tọ́jú àṣírí yẹn síkùn mi bó ṣe sọ pé kí n má sọ fẹ́ nìkan tó ń fọlọ́ ń bẹ̀ mí yẹn. kí wọ́n á bu àṣírí nì. kéèyàn má wàá sùn. kọ́lọ́ wọn máa béèrè pé ṣó dáa bẹ́ẹ̀. kọ́ máa kẹ́yìn àfà àṣírí báyìí ń bẹ. àfà kọ́dẹ̀ wá kẹ́yìn kòbókò. ṣé dáa kéèyàn dọ́run kọ́ kó ń kòbókò. kọ́ ni ó bo àṣírí tí ò yẹ kó bò síta. ṣé dáa kọ́ kóyàn kòbókò. èyí á máa ṣerú eléyìí ẹ ní kán má ta àṣírí síta irú àṣírí wo náà ní tú síta ẹ wá gbé àṣírí MC Olúọmọ ohun tí MC ṣe tó ní káàbò mọ́lẹ̀ ẹ gbà wá o. No, I will never and ever hide this secret lónìí náà ní tu kí n tó máa lọ síwájú ẹ̀yin jọ̀mọ́ mi tẹ́ńtẹ̀lé mi ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yìí ẹ wo tí MC Olúọmọ tó ṣe fún ìyá yìí ti fọ́ lójú ìyá tó fọ́ lójú for 40 years kò tún bímọ o. Kí òun wà nínú òkùnkùn fún 40 something years kó tún máa wá bímọ. December tó ń bọ̀ wá yìí ní òpin ogójì ọdún 40 years. a ti gbọ́. tí mi ò tí ì bímọ. ṣé ẹ ti rí sórí yẹn. ìwọ̀nba tí ọmọ. mímọ sọ pé ta ló ń lójú tó fọ́ àmúṣọ bọ́lọ̀ òun. ìyá ìbímọ jẹ mí ìyá ìlọ́kọ jẹ mí. wèrè ní ọ̀fẹ́ máa ké ìlú irú ìyá yẹn kì í sọ́fà tó ẹ wá wo ohun tí MC Olúọmọ wá ṣe fún ìyá yẹn. ó wá ní káàbọ̀. ṣé níbi tí a wà yìí ilẹ̀ tá a wà yìí bíbí iná ń pè ní Costain ó súnmọ́ sùwìlé yẹn ló máa ń gbá Costain dáadáa tó bá talẹ̀ níbi tá a wà yìí half plot ti ilẹ̀ bíbí tá a wà yìí 30 million naira ni. ṣé ẹ gbà. a gbé ìyá náà ṣé tí yín ò di ṣé ẹ gbọ́. lábẹ́ sí ni dáwó ńgbà tó dáwó gbogbo tó dá kò ju 7 million naira lọ. àwa fẹ́ ra ilẹ̀ sí Costain 7 million wọ́n sì ń talẹ̀ half plot wọ́n ń tà ní 30 million báwo ló yẹ fẹ́ jẹ́. mo tẹ ọkọ̀ létí ló bá di ọ̀dọ̀ bàbá mi kábíyèsí ọba Abdulfatai Ọjọ́ra bàbá mo rí ilẹ̀ kan tí mo fẹ́ rà o mo sì fẹ́ fi ṣàánú ni o ọmọ Nàìjíríà ló dá yé báyìí bàbá lè ló kù mo ló kù yé báyìí bí owó yẹn ṣe pọ̀ tó kábíyèsí dẹ̀ kó yẹn lẹ̀ báyìí cash pé ẹ lọ ra lẹ̀ yẹn èmi náà fi dá kábíyèsí o ọmọ Nàìjíríà dá àtẹ̀yí tí kábíyèsí fún wa. ṣé ẹ tẹ̀rí kábíyèsí Ọjọ́ra yẹn bàbá yẹn ń ṣe bẹ́ẹ̀ mo tọ́ mi máa sọ kódà kọ́ máa fa kúṣẹ̀ ṣòye níjòyè nìyẹn ẹ lọ́ fọ wọn kúṣẹ̀ ṣòye wọn á múlẹ̀ onílẹ̀ wọn á tà wọn á mú kí ló yẹ wọn á gbẹ́sẹ̀ lé wọn á máa fún àwọn ọmọ ìlú ní bíìlì tí ò yẹ kán ẹ wọ́n bá ọba yẹn ò kì í ṣàkúṣẹ̀ ẹ máa lọ fún àwọn ẹni tó máa talẹ̀ ìlú máa jí nǹkan ìlú ẹ máa fi wọ́n jọba ẹ máa fọ elébi ta ṣọba àwọn elébi ẹ máa fi wọ́n ṣọba kábíyèsí o èmi kí yín o ọba Ọjọ́ra mi ní wáyé tí mo tẹ̀ ti gbúrò yín rẹpẹtẹ. fún wa la bá papọ̀ a bá fi gẹ́ẹ̀tì ilẹ̀ ọlọ́ra tó ní sí ọ̀fọ̀ yìí nílẹ̀ bá ń wò wá làánà bá ń wọlé. lẹ́ bá ń wọlé. a lè padà sórí social media ká tó sọ pé ọmọ Nàìjíríà o ó yá o a ti fi gbogbo owó yín ralẹ̀ tán o ó yẹ wá sọ̀pọ́tì wa o. wàláàyè ó kàn díjọ́ kan ni MC Olúọmọ bá pè mí lórí fóònù ó ní sheik ẹjọ mo fẹ́ rí yín àti ẹ̀yin àti ìyá yẹn ni mo bá lọ síbẹ̀ pẹ̀lú èèyàn mẹ́ta bí a ṣe dọ́dọ̀ MC Olúọmọ báyìí àpọ́nlé ìpọ̀. bó ṣe ń ṣe nìyẹn. ibo nìyá yìí ń gbé mo ní ibi tó ń gbé kò wá. bẹ́ẹ̀ MC Olúọmọ ṣe máa ń ṣe nìyẹn bí MC Olúọmọ ṣe máa ń ṣe nìyẹn MC Olúọmọ MC àtúnwá ṣe nǹkan á ní kẹ́ ẹ dákẹ́ kẹ má sọ síta èmi kú sọ fún yín MC Fẹ́mi lówó lẹ́ẹ̀mejì o 500,000 mo dẹ̀ sọ lórí social media yín ẹ̀yìn ẹ̀mọ̀nà mo sọ tàkọ́kọ́ mo sọ ẹlẹ́ẹ̀kejì mo sọ ṣé mi máa wá kọ́ fàì ìgbà tá a dẹ̀ la Àbújá bàtà ńlá Àbújá àwa 39 lẹ́mc sanwó flight ticket wa 39 tó à ń fro wa ó gbé wa lọ sí Àbújá padà nígbà tí bàbá wọlé MC ló gba hòtẹ́ẹ̀lì fún wa ó sanwó hòtẹ́ẹ̀lì àwa 39 a wà ní comfortable place
MC ló sanwó fún wa MC ló gbé wa lọ Àbújá bọ̀ nínú àwa tá a lọ sí Àbújá yẹn nínú àwa 39 yẹn kí ẹ lè mọ iṣẹ́ Ọlọ́run kí ẹ lè mọ bí Ọlọ́run ṣe ní agbára tó nínú àwa 39 yẹn kí ẹ lè mọ bí Ọlọ́run ọba tá à ń sìn ọba tá à ń pè ọba tá à ń gẹ̀ ní gbogbo àbó ṣe ní agbára tó nínú àwa 39 àwọn 21 ni òwò plane rẹ̀ kí ni mo pè 21 yẹn ṣé ẹ rò pé kò ní mí nìyí ṣé ẹ rò pé kò ní mí nìyí àwọn èèyàn 21 wọ́n á máa gbàdúrà lórí ayé ẹnìkan pé níhun tó ṣe fún mi yìí ẹ wá ní kí MC káyé ẹ má dà ẹ wá ní kẹyìn ẹ̀yin kan má máa rìn lẹ́yìn MC ẹ̀yin kan ẹ fẹ́ rìn lẹ́yìn MC ẹ̀yin tẹ́ ẹ ṣàánú tọ́lọ́hún bùkún yín àti ní chairman oríṣiríṣi chairman àwọn park managers oríṣiríṣi chairman àwọn national àwọn chairman oríṣiríṣi láti ní Nàìjíríà káàkiri tẹ́ ẹ bá rí ẹlòmíì ó dájú ju ọṣẹ lọ mo pàdé ìkànjọ kan lówó mi báyìí nígbà ẹ bá mi fún wọn 5,000 mo níṣẹ́ wà òkè ẹ gbá owó wọn padà ẹ dáwọ́ yín padà ta ló ń tọrọ owó lọ èmi mo jọba bí àlà àbí mo jà wọn tó ń tọrọ owó lọ́wọ́ yín ṣé mo jà wọn MC Olúọmọ kò fẹ́ mọ inú ilé ibi tó ti jáde kò fẹ́ mọ nǹkan kan ṣé MC bá ya arúgbó yìí sùn afọ́jú yìí ṣé MC bá sùn mo sọ fún yín pé nǹkan tó gbé mi dé ọ̀dọ̀ MC mo fi ń bá MC sọ̀rọ̀ di ọ̀la tí mo fi láìkẹ̀ ìdọ̀la mo sọ fún yín pé ọmọ kan wà ọmọ yẹn onìkan nìyá ẹ̀ bí òun nìkan ṣoṣo nìyá ẹ̀ bí ọmọ yẹn ó ti má rì báyìí òun nìkan nìyá ẹ̀ bí wọ́n fẹ́ ṣe surgery fún ọmọ yẹn ní heart surgery wọ́n fẹ́ ṣe fún bí owó yẹn ṣe pọ̀ tó ní ọdún yẹn lọ́hùn bíi 12 million yẹn sí ló da owó yẹn sílẹ̀ tí ọmọbìnrin yẹn fi ní ìyá tó fi wà láyé tí ìyá ọmọ yẹn fi dẹni tó ní ìyá láyé dọ́là tó kẹ́ ọmọ yẹn ń wá sí ṣọ́ọ̀bù mi tó ń bá mi rajà ó ń wá sọ́dọ̀ mi ọmọ yẹn ti di ọmọ fún mi torí nígbà tí mo rí story yẹn mi believe mo make sure pé mo wá wọn kàn ohun tẹ́ MC máa ń ṣe ni ẹ̀ ní gbọ́ ariwo ẹ̀ ń ta àwọn kan á máa wá sọ pé kí lẹ MC Olúọmọ ṣe kí lẹ MC Olúọmọ ṣe MC Olúọmọ tó jẹ́ pé kò fẹ́ mọ inú ibi tó ti wá kò fẹ́ mọ inú ilé ibi tó ti jáde wá he will help you ó máa fi tiẹ̀ lẹ̀ ó ń gbọ́ tiẹ̀ lòmíì ni mélòó náà àwọn chairman ẹ máa rí wọn náwọn chairman olórí oníkẹ̀kẹ́ olórí ọlọ́kadà olórí kinní kan shop and clean mouth ní gbogbo wọn ìkà ni wọn tọ́n bá ti ríyàwó oníyàwó tán máa tọwọ́ bọ̀ ǹdì tọ́n ti ráwọn tán máa ṣe yàmàyàmà pẹ̀lú wọn kì í ṣàánú àwọn èèyàn wọn dájú ju ọṣẹ lọ most of them reason tó yẹ pé most of them èmi gan bá rí wọn gan máa ń wò wọn tẹ́ bá rí mi lọ́la ẹ má kì mí èmi gan kì í ṣe mo rí yín ẹ á máa sọ pé MC mélòó nu yín ló lè ṣe nǹkan tí MC ṣe mélòó torí ẹ ti bá rí àwọn chairman àwọn ní union yẹn ti bá rí wọn most of àwọn tó ń ṣe unionism dáadáa tó ń ṣe kiri títí àwọn national union àwọn kìíní most of them èyí tó dájú ju ọṣẹ lọ ló pọ̀ jù ẹnìkan tí mo tún rí tán ló tún máa ń ṣàánú bẹ́ẹ̀ onímọ̀tàn pé ní Kúnlé Poli yẹn Kúnlé Poli gbogbo tẹ bá dé Ìdúmọ̀tà ẹ lọ bèrè Kúnlé Poli ó máa ń ṣe àánú àwọn èèyàn ni wọn ò sọ pé mi ìfẹ́ ní next kìíní kan àwọn èèyàn mélòó lẹ ti gbé dìde èèyàn mélòó lẹ ti ṣàánú fún èèyàn mélòó lẹ ti ṣàánú fún èèyàn mélòó lẹ ti nomi jẹ́ ẹ̀nù. ẹ lọ gbalé fún ìyá yìí tẹ bá gbalé tán ẹ ra gbogbo nǹkan síbẹ̀. ọ̀nà ní kọ́kọ́ gbalé náà. ṣùgbọ́n tó wù mí lẹ́mìí mo ní kí ló wù yìí ó ní tó wù mí ni pé mo fẹ́ kí ìyá yìí ó nílé lórí mo fẹ́ kọ́ odidi ilé fún ìyá yìí odidi ilé ó dà mo gbọ́ eré ni mo pè é pẹ̀lú ògùn Ọlọ́run níbi tí a wà yìí MC Olúọmọ ló kọ́ odidi ilé yìí fún ìyá yẹn. ọwọ́ á ní ká dákẹ́. gbogbo owó tó parí ilé yìí jẹ́ 12 million naira. ọwọ́ á ní ká dákẹ́. 12 million ṣọ́ọ̀bù méjì. goni. yàrá mẹ́fà. ẹ wá ní ká dákẹ́. mẹ́ta lápá ọ̀tún. mẹ́ta lápá òsì. ẹ wá ní ká dákẹ́. kitchen tọ́lẹ́tì bathroom gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ MC kọ́ ilé yìí ó seal everything tí sílì
ti wiring ti everything. MC Olúọmọ ó kọ́ odidi ilé yẹn fún ìyá yìí ó wá ní má sọ. MC wá ní kọ́ má sọ. fẹ́nìkan no ọlọ́run náà ò fẹ́ bẹ́ẹ̀. ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. bàbá ṣe ní lórí ọpẹ́ láàdù. ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. kò tún tán síbẹ̀. kò tán. MC ṣe kinní kan níjọ́ tí mo débẹ̀ yẹn. lẹ́yìn ìgbà tó ràn ìyá yẹn lọ́wọ́ tán mo wá mú èèyàn méjì dání. bó ṣe ń ṣe nìyẹn. obìnrin kan ìyẹn jẹ́ ọmọbìnrin tó ń tọ́jú ìyá yẹn òun náà mọ̀ ìyá yẹn for nowhere òun náà kàn support ìyá yẹn ni. mo wá sọ fún MC mo ní obìnrin yìí mo fẹ́ kẹ́ ẹ ràn lọ́wọ́ MC wá béèrè pé iṣẹ́ wo ló ń ṣe obìnrin náà ni òun máa ń wa mọ́rúwá ni obìnrin wa mọ́rúwá ok báyìí tó bá ń lọlé wàá máa gbé brand new kórópè lọlé MC Olúọmọ fún ní kórópè dídì kan ó tún fún ní 250,000 sí. ṣé ẹ ti rí. ẹnìkan tún tẹ̀lé mi lọ tó jẹ́ dírẹ́fà tó wà mí lọ́jọ́ náà tíyẹn náà já lánìyẹn dáadáa MC tún béèrè pé kí ni iṣẹ́ òun lẹ́yìn ṣe ìyẹn ni òun náà ń wa mọ́tò ni MC ló yá bó ṣe ń lọ yẹn wàá gbé kórópè tuntun pẹ̀lú 250,000 naira. bẹ́ẹ̀ MC ṣe ń ṣe tiẹ̀. èmi gan fúnra àbá owó yẹ 500,000 naira mi ò fẹ́ jẹ́ abáramóore jẹ ni mo ní láti pull it out. ìwà yìí lẹ́mc ti ń wù tipẹ́tipẹ́ fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kàn jẹ́ abáramóore jẹ ni. bẹ́ẹ̀ ni ìka ni wọ́n. gbogbo industry lójú ọ̀nà àfáà ni lójú ọ̀nà Christianity ni music industry ni film every industry ni MC Olúọmọ ti touch ayé níjọ́ tí mo débẹ̀ mi ò lè káyé àwọn celebrity tí mo rí tó wá ń gbé owó jáde ẹjọ́ afẹ́ ṣe fíìmù ẹjọ́ afẹ́ gbaṣọ ẹjọ́ afẹ́ ṣe fídọ́ọ̀mù ẹjọ́ ọmọ mi fẹ́ lọ sí skul mi ò lè káyé wọn. ṣùgbọ́n MC jẹ́ nípa pé tó bá ṣe nǹkan á tún máa fọlọ́ mi bẹ̀rẹ̀ yín pé ìjẹ́ má jẹ́ nǹkan kan gbọ́. Jésù gbọ́ bí MC ṣe máa ń ṣe nìyẹn MC á ní ẹ má jẹ́ káwọn èèyàn gbọ́ o ẹ má yẹ káwọn èèyàn gbọ́ tó bá jẹ́ pé bí MC Olúọmọ ṣe ṣe àánú fún àwọn èèyàn ní kí àwọn èèyàn máa bọ́ ta kán máa sọ̀rọ̀ síta ẹ mọ̀ pé MC ti ṣe àánú dànùdànù. ànílé Ògùn state ni o ẹni tó ń gbowó ògbóró ni o tó ń gbowó ògbóró àwọn náà ń gbowó ẹni tó ń gbowó alẹ́ lógún tí mo kọ̀ wo máa ń jẹ ẹ lọ fún 5,000 fún mi ta lẹ̀ báyìí kan fún 5,000 àlọ́mọ ẹ̀yìn ẹ̀ sọ fún mi pé èkó lẹ ti lè máa gbarú owó bẹ́ẹ̀ yẹn wọn ibi èkó kí ló ń ṣe lè ṣébi wà náà bá bí àlá tó ń tọrọ owó lọ́wọ́ yìí ṣé ìjọba àgbà lẹ́yìn Dàpọ̀ Abíọ́dún tí Dàpọ̀ Abíọ́dún bá kúrò ẹlòmíà bọ́ síbẹ̀ bẹ́ẹ̀ bá dẹ̀ gbà ẹ̀ lè gbà títí ayérayé ṣùgbọ́n nǹkan tí gbogbo yín bá ṣe òun la máa sọ tí gbogbo ayé máa gbọ́ tá bá wá rí nǹkan èèyàn tá bá rí nǹkan ènìyàn tá bá wá ń pariwo tá à ń sọ̀rọ̀ tá à ń ṣe àwa tá a pera ní aṣíwájú ní Nigerian bloggers kò sẹ́ni tó fọ̀rọ̀ MC Olúọmọ ṣeré ẹ̀yin ò mọ iṣẹ́ tí mídíà ń ṣe ni mo ti ṣe ṣàtìlẹ́yìn ó ti rẹ̀ mí immediately tí mo ti ń rí gbogbo àwọn kinní yẹn táwọn èèyàn wá ti ń jù sínú platform tó pa ayé àwa kan wà á lè gbọ́ ṣe MC Olúọmọ ká dákẹ́ tá a bá gbọ́ a máa pariwo síta ni a máa pariwo síta ni kò ń ṣe pé gbogbo nǹkan náà kọ́ lówó bẹ́ẹ̀ MC Olúọmọ òun fìyàn lẹ̀ tó bá rí ẹ sì sọ ti àwọn onítíátà tó jẹ́ pé MC máa rí ọkùnrin tí ò nílé lórí tí MC máa gbalé fún ṣóńdò yẹn náà ni ẹ gbọ́dọ̀ rí pé ó fẹ́ ṣàánú anybody ẹ máa dúró ni nǹkan tí MC ṣe ní Èkó yìí tí bí MC ṣe bó ṣe di Èkó yìí tó help gbogbo àwọn èèyàn káàkiri ní Èkó yìí tá a bá rí ẹni tó bá ṣe ìlàjì nǹkan tí MC ń ṣe a rí pé mi ì rí kó jẹ́ gbogbo àwọn tó ń pera wọn ní union of eighty yẹn kó máa ṣe ní gbogbo state káàkiri wọ́n á máa relieve ìjọba díẹ̀díẹ̀ ẹlòmíì á mówó yẹn á ṣe kankan àwa máa mówó yẹn òun àtàwọn fámìlì ẹ̀ náà máa bọ́ àwọn ìyàwó wọn báyìí máa ruga lórí social media rè báyìí máa ruga rè mélòó lẹ rí náà àwọn ìyàwó MC tó ruga mélòó àfi tẹ́ bá fẹ́ parọ́ àfi ẹni tó bá fẹ́ parọ́ nu yín àwọn ọmọ ẹ̀yìn ìyàwó MC àwọn ọmọ ẹ̀yìn àwọn tí wọ́n ní nǹkan time tí wọ́n jẹ́ nǹkan time sí gẹ́ báwọn ìyàwó wọn ṣe máa ruga rè ṣùgbọ́n àwọn ìyàwó MC Olúọmọ
bóyá wọ́n ní ìnáwó ṣe lẹ máa rí wọn you can't see even tẹ́ bá pàdé wọn ní patí ẹ lè rí wọn kọ́ máa ṣe wọ̀nwọ̀n àwọn ìyàwó ọmọ ẹ̀yìn àwọn náà máa ń ṣe bí ìgbà tọ́jú tẹ́ ẹ bá rí wọn òde tán lè lọ ló ń lọ yẹn wọ́n ṣe ń ra aṣọ náà máa ra góòlù wọ́n ṣe ń ra aṣọ náà máa ra góòlù wọ́n ṣe ń ra aṣọ náà máa ra góòlù. MC Olúọmọ òun kò ń ṣe ẹ̀dá tó jẹ́ pé ó ti wo nǹkan pé nǹkan ayé yìí owó lélẹ̀ àwọn èèyàn tó ó dẹ̀ ń ṣe fún àwọn tó súnmọ́ ó ń ṣe fún àwọn tí ó súnmọ́ tó bá ní ẹni tọ́lọ́run tó ń fi àánú ẹ̀ sí àwọn èèyàn ní ojú MC kò mọ ìlà tó wọ́kọ fún àwọn ẹni tí ò mọ̀ wọ́n rí kò mọ̀ wọ́n rí anílẹ̀dì tèmi sọ ìtókẹ́ ọmọ yẹn nìkan nìyẹ́ ẹ̀ bí ó ní heart problem wọ́n máa ń gba owó lórí social media wọ́n bá gbowó nígbà tó ń gba owó yẹn ò tó nǹkan náà ẹnìkan náà ló help wọn tó fi dé ọ̀dọ̀ MC Olúọmọ owó ní ìgbà náà 12 million naira MC ló san gbowó ẹ̀ tọ́mọ yẹn fi lọ ṣe surgery yẹn tó fi padà nínú àwọn governors ta ní south west yìí tá a bá kọ́ àwọn governors ìjọ bẹ́ẹ̀ yẹn tí wọ́n rí owó òlú tí wọ́n ń ṣàánú ọmọ ìlú bẹ́ẹ̀ yẹn tó bá ń ṣàánú ọmọ ìlú bí MC ṣe ń ṣe yìí ṣé ẹ rí à ń ṣe ètò ìlú à ń ṣe ẹ̀tọ́ ìlú àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n bá wà nídìí owó ìjọba gan wọn ò ní náwó yín wọn ní ṣòwò yẹn kúmọkùmọ wọn á máa bá yín ṣe fún àwọn tó bá nídìí àánú ni àìmọye ẹlòmíì ti jí owó ìlú kó wọn ti tọ́jú owó ìlú ìjọba yìí ohun tí ẹlòmíì ò dà ẹ máa rí àwọn ọmọ ẹ̀yìn MC Olúọmọ ẹ máa rí àwọn nǹkan tí wọ́n fi owó ṣe lẹ́yìn wọ́n máa ní kí lẹ MC fowó ṣe kí lẹ́yìn fowó ṣe most of them nǹkan tán fi owó tó yẹ ká MC kó máa fi ṣe nǹkan tiẹ̀ ó ń kó fún àwọn èèyàn síta ni àwọn tẹ̀yìn ẹ̀ ni wọ́n kọ́ lẹ́ máa rí wọ́n máa kó tẹ́ẹ̀lì jọ̀rànjọ̀ràn kọ́ gbogbo ẹ̀ jọ̀rànjọ̀ràn ẹ wá ní ká máa sọ ẹ ní ká dákẹ́ èmi ti sọ eléyìí náà ọlọ́pàá tẹ́ bá máa wá fi mú mi ẹ wá fi gbé mi